tó ibà ó bá ó bá ó kámárà ayé ò tó. Ibà ìyá mi ò. Òṣòro wá nìgà o ìmùlẹ̀ rẹ̀ o wá o ẹlẹ́yẹ. Ẹ kú ọdún, ẹ kú ìyèdùn. Ayé ló ṣàgbé tó da láró igbó, ayé ṣàlùkò odò lóṣùn ẹ̀gàn, ayé ò ní ṣe yẹn ò ní ṣiṣẹ́. Bí o bá sí ṣúkì la ó máa pè níyàn, bí o bá ṣe lùbọ̀ kí la á pè lámàlà. Àdókò ń bẹ lájà mi lólóló, ìgbà tó bá mú un dé gbogbo ẹ̀ yóò sì ṣẹ́nu rẹ̀. Ayé bínú Ọjẹlade, wọ́n yí láwọ̀ padà kíákíá. Àgbà ò sí nílùú ìlú bàjẹ́, ṣe é ráyà ìsí nílé bàbá mi. Ọjẹlárìnàká ọkọ ìyàdùn ni, wọ́n ní bá àrèbí àdánilógún ọdún, bá àràjò àdánilọ́gbọ̀n oṣù. Bàbá mi lọ láì dàgbà kan, ikú Ọjẹlárìnàká ló yọ sílẹ̀ rójú ayé. Ó di gbére ó di kése o, Ọjẹlánàdé dágbére fúnlẹ̀ láì ní wáyé mọ́. eegun alare o. Abigogo létí aṣọ. Dátọ́rọ́ àgbà tí ó dátọ́rọ́ omi ọbẹ̀ ni ó sì fi jẹun. Ọlọ́run mọ́mọ́ ìjà dátọ́rọ́ jẹ́. Apá kejì nínú ìwé eégún aláré, ẹjẹ́ àtẹ̀ iwájú ká lè rí nǹkan fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe. Ọjẹlade ọmọ Ọjẹlárìnàká ni wọ́n ní ìdí iṣẹ́ ẹni là á mọ́ni lọ́lẹ̀, bẹ́ẹ̀ ni ẹṣin kì í dáni kí á má tún gùn. Bí Ọjẹlade àti bàbá rẹ̀ Ọjẹlárìnàká ti padà dé ìlú wọn tán ni Ọjẹlade tún pinnu láti gba ọ̀nà àjò mìíràn lọ láti ṣeré. Bàbá rẹ̀ Ọjẹlárìnàká ti dàgbà nígbà tí à ń wí yìí, kò sì lè lọ sí òde idán mọ́. Nípa bẹ́ẹ̀ ó fi ọ̀pọ̀lọpọ̀ agbára rẹ̀ hàn ọmọ rẹ̀ pé kí ó máa fi ṣe ọkùnrin, ó sì tún mú un dá ọmọ rẹ̀ náà lójú pé mímì kan kì yóò lè mì í mọ́. Ṣùgbọ́n níbi tí Ọjẹlade ti ń palẹ̀ mọ́ láti lọ sájò ni títàn ti dé bá bàbá rẹ̀. Ó sì fi odidi oṣù mẹ́ta gbáko ṣòkú bàbá rẹ̀ náà kí ó tó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ọkàn Ọjẹlade balẹ̀ pé àjò náà yóò dára fún òun, ní ti pé idán pípa dá a lójú tó àdá, àti pé àwọn oògùn tí a fi ń ṣe ọkùnrin tí bàbá rẹ̀ fún ń bẹ lọ́wọ́ rẹ̀ bí àbà. Àwọn mìíràn sì kún ilé. Yàtọ̀ sí ìwọ̀nyí, Ọjẹlade pàápàá tó ọkùnrin fúnra rẹ̀. Kí a má wulẹ̀ fa ọ̀rọ̀ yìí gùn lọ bí ilẹ̀ bí ẹni mọ́, Ọjẹlade dé ìlú kan báyìí láti pidán. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó lọ sí ọ̀dọ̀ baálé ìlú. Baálé náà sì gbà á láyè pé kí ó wá ṣeré fún òun. Nígbà tí ọjọ́ aré pé, baálé jókòó, aya rẹ̀ jókòó, àwọn òjòyè jókòó, àwọn bọ̀rọ̀kìnní jókòó, àti gbogbo tọmọdé tàgbà ìlú sì pèsè wámúwámú láti wòran. Ibà ó bá ó bá, ẹ sọ pé ibà ẹyẹ. Láti ọjọ́ tí aláyé ti dáyé, bí eégún aláré yóò bá pidán, wọn a máa júbà ara wọn. Bẹ́ẹ̀ náà sì ni pé Ọjẹlade pàápàá kì í pidán láì júbà. Ṣùgbọ́n ní ọjọ́ aré tí à ń wí yìí, kò júbà fún ẹnì kankan tí ó fi ń ṣeré lọ. A kò mọ̀ bóyá páàgùn ni ó ń dà á láàmú, nítorí pé ó gbójúlé agbára tí bàbá rẹ̀ fún un púpọ̀. Gẹ́gẹ́ bí a ti lè rí tí ó ń pọ̀fọ̀ ní ojú agbo. Kí ó tó bẹ̀rẹ̀ aré, ọ̀kan nínú àwọn ọfọ̀ tí ó pè lọ báyìí, a kì í ráfẹ́fẹ́ mú, a kì í rómi mú, kò sẹ́ni tó lè mófo. Torí afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ lórúkọ bàbá ejì, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lórúkọ bàbá òjò. Kàkà kéjì ó pa mí, ejì á dẹrù ejì á máa lọ. Àgbín sínú ni tẹ̀gbin, àkùn sínú ni tẹ̀fọ̀n. Ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní í gbé. Ọ̀rọ̀ tó bá ń dun ìjímèrè, ọjọ́ tó bá fojú kan alápinni ní túká. Bí ó ti pọ̀fọ̀ náà tán ni àwọn oníbàtà fìlù sí i nígbà tí ó dá orin yìí pé, bí gbìn bá fẹ́nu kan yọ̀ á kú o, bóbìnrin bá fojú kòròrò àgbé. Ẹ̀gàn ní ẹ̀, Ọjẹlade kọ wábi wọ̀ sí orin ní ojú agbo lọ́jọ́ náà, èyí tí ó jẹ́ pé ó fi hàn gbangba pé ó gbójúlé nǹkan kí ó tó mọ̀ ṣeré lọ. Bí ó ti kọrin onírúurú tán ni ó bọ́ síwájú baálẹ̀, tí ó sì bẹ̀rẹ̀ sí fi ẹ̀ṣà kí baálẹ̀ ní àkìdélé kí ó tó máa bá idán pípa lọ. Báyìí ni Ọjẹlade ṣe kí baálẹ̀. eegun alare o. Bàbá kẹ́ẹ̀pẹ́ o, Ìkòyí ọmọ ẹrù ọ̀fà, takótakó ẹ̀sìn ń dẹ́rù ogun bá ní. Ó ní kò yí òṣè òsì nǹkan, ogun ló burú lẹ̀ṣọ́ òdélé pé, ogun ló burú lẹ̀ṣọ́ òpera wọn ló kọ́. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọ̀n lọ́nà,
àádọ́jọ lẹ̀ṣọ́ nílé ìgbọ́n alápò tàbí ìran lóko ọ̀rọ̀jú ogun náà ló pa wọ́n ni wọ́n fi kà á dọ́ta ẹ̀rìndínsunlé ẹ̀rìndínsunde ẹ̀rìndínú wọn ló sùn kéèpẹ̀ a ò rẹ́yọ méjì tó kù mọ́ agogo idẹ la fi ń wọ́ mọ́ a kò fẹ́ yẹ rìn kiri ogun àjà wẹ̀yìn ló ti mẹ́sàn-án mi ogun ojoojúmọ́ ló mú lé ìgbọ́n sún mi lọ ará ìgbọ́n mọ̀ pọ̀ ọmọ ìjà ọ̀sẹ̀ àní wọn wà á rélé bàbá rẹ nílé Oníkòyí ọmọ ẹrù ọ̀fà ọmọ àpò Olúṣígun Oníkòyí kì í gbọ́fà lẹ́yìn gbàgbà wájú ni bàbá wọn fi ń gbọ́ta Oníkòyí ò ṣe ó ṣe nǹkan kan obìnrin Ìkòyí wọn kì í pagbọ́n Níkòyí ilé níjọ́ tí wọ́n bá pagbọ́n Níkòyí etí ogun ni wọ́n rán bàbá wọn obìnrin Ìkòyí wọn kì í jòkété àtúgun ni bàbá wa fi ṣe àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lọ́mọ bíbí Oníkòyí ń fapá ìwùsà àjẹkọ Ìkòyí mọ lọ́jà ìgbọ̀n nílé ìrùwà ṣìngíṣìngín abẹ́ ìlósùn ọmọ ẹni ni tó mú koríko wúwo ọmọ kótókótó Níkòyí ilé ọmọ kòǹgbárì lójú ogun ọmọ àgbàrá ojú ọ̀nà kótó ń kórì wá gbógun dáná ogun adètè wá gbógun dáná ogun adèrò ògùn tó ń kórè gbógun dáná ogun adìbínú gbógun òṣèjà Níkòyí ilé Adégúnlọlá lọmọ ẹni tí mọ gbàgògò tí mọ kéde ìwọ lọmọ ọlọ́fà kan ṣọṣọ ń ti ṣọ ìwọ lọmọ ọlọ́fà kan ṣọṣọ ń ti ṣọ ìwọ lọmọ ọlọ́fà kan àtàkù gbàgàdà ó kú sí gbògòdò ọ̀fọ̀fà kan ṣoṣo pànìyàn mẹ́fà ẹnìkeje ṣe ó fẹ́rẹ̀ kú ó ní má kú ó wá relé bàbá òun ó lọ wípé rọmọ jagunjagun lójú ogun Ìkòyí mọ lọ́jà ìgbọ́n nílé ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbọ̀n lọ́nà ẹ̀ṣọ́ Ìkòyí dá mi lóhùn ìwọ ni ń ké sí o bí Ọjẹlade ti fi ẹ̀ṣà kí baálẹ̀ dé ibi tí ó ti sọ pé ẹ̀ṣọ́ Ìkòyí dá mi lóhùn ìwọ ni ń ké sí ní orí baálẹ̀ náà wúlé ni ó bá da òpòrò owó bò ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ìjòyè sì ṣe pẹ̀lú ṣùgbọ́n nígbà tí baálẹ̀ yóò ṣe èyí tí ó kà mọ̀mọ́ jù ni ó mú ọmọbìnrin rẹ̀ kan tí ó rẹwà púpọ̀ ó sì fi lé Ọjẹlade lọ́wọ́ pé kí ó fi ṣe aya inú Ọjẹlade náà dùn nígbà tí baálẹ̀ ta ní irú ọrẹ ńlá bẹ́ẹ̀ ó sì fi ẹ̀ṣà ń dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ báyìí mo dúpẹ́ lọ́wọ́ orí bàbá mi Ọjẹlárìnàká ọkọ ìyàdùn ni mo jójójó bàbá fún mi lówó mo ṣọ̀jẹ̀ títí mo débi ilẹ̀ gbérọ̀ tí mo máyà wálé orí ní í ṣe ni tá a dádé owó orí ní í ṣe ni tá a tẹ̀ pa lẹ̀kẹ̀ orí náà ló ṣe mí àtètè níran tí bàbá fi fún mi lọ́mọ mo tún dúpẹ́ lọ́wọ́ orí bàbá mi àgbà ọ̀ṣọ́nú ọlọ́run jọ̀lọ̀ ọ̀ṣọ́nú alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ gbowó ó ṣé o mo dúpẹ́ o bàbá mi ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbọ̀n lọ́nà ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbọ̀n tí kò rí kúsá lẹ́yìn ìdúpẹ́ yìí ni Ọjẹlade bẹ̀rẹ̀ sí í pidán ó tún ń jó ń tàkìtì ó sì ń yí padà di oríṣiríṣi nǹkan ó di màálùú ó di abá òwú ó di èèràn ó sì tún di èrùgàlẹ̀ kò dìde níyìn ni ó pidán dé tí àwọn àgbà ọ̀jẹ̀ tí ó wà nílùú náà fi ránṣẹ́ sí i pé àwọn fẹ́ mọ ìdí tí kò fi bodè kí ó tó wọlé èyí ni pé wọ́n fẹ́ mọ ìdí tí kò fi júbà wọn kí ó tó máa ṣeré lọ ṣùgbọ́n kàkà kí Ọjẹlade túbá kí ó sì júbà wọn níbi tí oníṣẹ́ gbé bá irọ́ orin ni ó ń fi wọ́n dá pé ìkòkò tó fojú dẹ́yìn àfọ̀ obìnrin tó fojú dòrò òrò àgbé ìkòkò tó fojú dẹ́yìn àfọ̀ obìnrin tó fojú dòrò òrò àgbé. lẹ́yìn tí àwọn àgbà ọ̀jẹ̀ náà ti fi ara Ọjẹlade sùn tí kò sì gbọ́ ni wọ́n pinnu láti fi ara wọn hàn ni wọ́n pé bírí ni wọ́n sì pé kòtò lórí rẹ̀ ní ìkọ̀kọ̀ ẹnìkan kò mọ̀ tàbí fura pé àwọn kan ń dètè ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn rí ni pé Ọjẹlade paradà ó sì di ọ̀nì tí ó ń lanu pàgà ṣùgbọ́n nígbà tí ó pẹ́ tí ọ̀nì náà ti ń lanu tí ó sì ń jàràpà nílẹ̀ ni àwọn ènìyàn bá dákẹ́ ni àwọn ènìyàn bá ń déédé gbọ́ tí ọ̀nì ń fẹ̀ṣà júwe fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ibi tí oògùn ẹ̀rọ kan wà kí ó lè lò ó ìgbà yìí ni àwọn ènìyàn tó mọ̀ pé nǹkan ti yíwọ́ orúkọ ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó fi ẹ̀ṣà rán níṣẹ́ náà á máa jẹ́ Ọ̀jẹ̀kúnlé iṣẹ́ tí ó sì rán lọ báyìí. Àṣàkí àmẹ́ ọmọ Jubril èyí máa tún yàtọ̀ First Lady Botanical store l'Amẹ́ríkà egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo. First Lady Botanical
Botanical store àṣàkẹ́ àmì ọmọ jùbírì ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó má mú ni kí wọ́n má lo ni mọ́gbà káwa náà lálùyọ kógun má borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ iléeṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà lamẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbítú àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé àṣàkẹ́ àmì ọmọ jùbírì làwọn èèyàn lọ First Lady Botanical store làwọn èèyàn yà sí ní New Jersey lamẹ́ríkà àwọn ẹjẹ́ bíi dóògùn ìbílẹ̀ àwọn baba wa fónírúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ bá nílò pátá First Lady Botanical store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ àṣàkẹ́ àmì ọmọ jùbírì gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí yanduala bíntu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mo ní tẹ̀síwájú First Lady Botanical store àṣàkẹ́ àmì ọmọ jùbírì ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +18622706019 àṣàkẹ́ àmì Botanical store for all spiritual needs. Ọ̀jẹ̀kúnlé òṣòrí nǹkan ayé gbìyànjú wọ́n yí mi láwọ̀ padà kíákíá ayé yóò ṣe ayé ní gúnyán eérú ayé ní ròkà èèpẹ̀ báyé ṣe ní ọ̀tàn wọn àtẹsẹ̀ wọn rìn kíákíá ayé ló ṣàgbé tó dá láró igbó ayé ṣàlùkò odò lóṣùn ẹ̀gàn ayé ò ní ṣe yẹn ò ní ṣiṣẹ́ ayé ló ṣe mí tí mo dèrè lákọ̀ọ́kọ́ ọjọ́ bí ò bá sí ṣúkì láwọn máa pè níyàn bí ò bá ṣe lùbọ̀ kí là á pè lámàlà bí ò bá ṣàgbàdo kí là á pè lẹ́kọ̀ọ́ yangan ọpẹ́lọpẹ́ orí bàbá mi náà ló yọ mí nígbà mo kọ́ dèrè lákọ̀ọ́kọ́ ọjọ́ ìgbà tó tún dẹ́rẹ́ kejì yìí ń kọ́ kíní òun ti yíwọ́ aráàlú mi Ọ̀jẹ̀kúnlé wá súréré lé ó bá mi délé bàbá mi àdókọ́ ń bẹ lájà mi lólóló ìgbà tó bá mú dé gbogbo ẹ̀ yóò sì ṣẹ́nu rẹ̀ aráàlú gbọ́ ọmọ ẹkùn níbà ayé bínú kọ́hún wọ́n sọ kọ́hún sómi ayé bínú yọ̀ wọ́n poyọ̀ mẹ́pẹ̀ ayé bínú Ọjẹlade wọ́n yí láwọ̀ padà kíákíá eégún ló ṣe ìyá aláyò mọ̀ dá torí kálukú ló ń ṣe kí ọdún bẹ̀ òòṣà ló ṣe ìyá arábì ó mọ̀ dá Ọjẹlade ló ń sọ bẹ́ẹ̀ ọmọ bàbá eléégún àgbà ò sí nílùú ìlú bàjẹ́ ṣé ẹ ráyà ìsí nílé bàbá mi Ọjẹlárìnàká ọkọ ìyàdùn ni wọ́n ní bá rè bí àdánilógún ọdún bá rajò àdánilọ́gbọ̀n oṣù bàbá mi lọ láì dàgbà kan ikú Ọjẹlárìnàká ló yọ sílẹ̀ rójú ayé. eegun alare o. bí Ọ̀jẹ̀kúnlé ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀gá rẹ̀ tán ni ó tètè ń sáré lọ sí ìlú wọn láti mú oògùn ẹ̀rọ̀ tí ọ̀gá rẹ̀ ń sọ náà pé bàbá òun so mọ́ òkè àjà wá kí nǹkan tó bọ́wọ́ sórí ṣùgbọ́n kí ó tó dé òjò ti ṣú bolẹ̀ ó sì ti fẹ́ máa rọ̀ bẹ́ẹ̀ sì ni òjò kò gbọ́dọ̀ kán lé ọ̀nì náà lórí bí òjò bá kán lé e lórí a jẹ́ pé nǹkan yíwọ́ nù ni ṣùgbọ́n nígbà tí ó pẹ́ díẹ̀ tí òjò náà ti ṣú ni ó bá bẹ̀rẹ̀ sí í rọ̀ lé ọ̀nì náà lórí níbi tí ó nà gbalaja sí bí òjò ti ń rọ̀ ni ó tún bẹ̀rẹ̀ sí í pẹ̀ṣà ayé tó bí àrò ẹrójú ayé tàbẹ́ òrí ayé bínú ewu wọn fewú bọ̀rí ayé ò ní í ṣe yẹn ò ní í ṣiṣẹ́ àrìrà ò ní í jẹ́ rárùn ẹsẹ̀ láyé tí ẹ wá èmi náà fẹ́ lọ bá bàbá mi Ọjẹlárìnàká ọkọ ìyàdùn ni èmi lọmọ èjì wáńdé ìlàgbẹ̀dẹ ìrèmọ̀gùn ọmọ àyòyọ̀ tí ìjẹjì gbọ̀jọ́ èjì wẹ́rẹ́ ni ò jẹ́ nájà sànbẹ́ tótó wẹ̀lì ni ò jẹ́ nájà tirẹ̀ kò ṣe jí kò ṣòjò ló jẹ́ nájà mọ̀gùn kalẹ̀ èjì wáńdé ará àwùjá irin ọmọ olúgbọ́n ń ké nílé bàbá wọn gbogbo wọn ló ń pé wáńdé ti múrin jẹ ọmọ rẹ̀ ṣàjèjì agbálẹ̀ ọjà tó ní ọlà nínú gbogbo wọn ni wọ́n ń ké pé wáńdé ti múrin jẹ àgbẹ̀rọ̀kọ kí ó tọ́ orí òkìtì wò yóò mọ̀ pé yẹn alágbẹ̀dẹ ò ránrin bí kò sí onírè a kò róko bí kò sí onírè a kò yẹ̀nà bí kò sí onírè a kò ti gódógbó ẹrù ṣáájú ire ló ti ń bọ̀ lò pọkọ fún mi wá èmi náà ò ní mú ṣùbọ̀ fálágbẹ̀dẹ ará ìrèmọ̀gùn ọmọ àyòyọ̀ ó di gbére ó di kése o ẹ ò ní rójú olóró mọ́nú Ọjẹlade dágbére fúnlẹ̀ láì ní wáyé mọ́ bẹ́ẹ̀ bá délé ẹ bá mi kíyà mi ẹ pọ́ ní ìtúnlọ́mọ́dà ni ọ̀wánú ilé mọ́ máa rí bí àdánilógún ọdún bá arajọ àdánilọ́gbọ̀n oṣù Ọjẹlade lọ kò dàgbà kan Ọjẹlade ọmọ ìyàdùn ni. ayé ò tó òṣòro mọ́ ní gàù bí ó ti ń pẹ̀ṣà lọ báyìí ni gbogbo ènìyàn ń dárò rẹ̀
bẹ́ẹ̀ ni òjò ń rọ̀ burúkú lé e lórí kí ó tó di pé òjò pọ̀ tó bẹ́ẹ̀ ni àwọn òǹwòrán ti sá sábẹ́ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ìyókù àti àwọn oníbàtà pàápàá sì ti wá ibi sá pamọ́ sí gbogbo wọn ń wo ọ̀nì ní ọ̀kọ̀ọ̀kan bí ó ti ń jàràpà nílẹ̀ a kò tilẹ̀ gbúròó Ọ̀jẹ̀kúnlé tí ó rán níṣẹ́ rárá nígbà tí ó ṣe àgbàrá òjò wọ́ ọ̀nì náà lọ sínú odò ńlá kan tí ó ní ojú ibú sí ìlú kan tí ó súnmọ́ ìlú náà nígbà tí àgbàrá òjò wọ́ dé odò náà tán ni ó rọra yọjú sí bèbè odò náà láti gbafẹ́fẹ́ níbi tí ó ti ń gbafẹ́fẹ́ ni ó ti rí ọmọbìnrin dúdú kan tí ó ń bọ̀ wá sọ́nà ọ̀dọ̀ rẹ̀ obìnrin náà ru agbọ̀n lórí rẹ̀ bí ó ti rí obìnrin náà ni ó ń wò ó bọ̀ títí tí obìnrin náà fi fẹ́rẹ̀ kàn án lára bí ó ti rí i pé obìnrin náà kù sáátà láti dé ọ̀dọ̀ òun ni ó bẹ̀rẹ̀ sí í pẹ̀ṣà pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o arẹwà lóbìnrin dúdú máa dán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé nípa orójú ayé àbò rí ayé tó ṣàgbé tó dá láró igbó ayé tó ṣàlùkò tó dólósùn ẹ̀gàn ayé náà ló ṣe mí mo dàbí ọ̀nì dúdú máa dán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé nípa bí obìnrin náà ti wo ilẹ̀ lójijì lórí pé ọ̀nì ni ó ń pẹ̀ṣà bí ènìyàn tí ó sì rí ẹnu rẹ̀ hàhà ní bèbè odò ni ó bá fi ẹsẹ̀ fẹ́ àṣé èrí ògì ló wà nínú agbọ̀n náà tí obìnrin náà ń lọ dà sórí àkìtàn tí ó wà lẹ́bàá odò náà bí èrí náà ti kan ọ̀nì yìí lára ni ó yíra padà di ènìyàn nínú ẹ̀kú eégún ni ọkùnrin náà bá sáré tẹ̀lé obìnrin yìí ó sì tẹ̀lé e dé ilé rẹ̀ níbi tí ó ti ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ sí fún òun àti ọkọ rẹ̀ lẹ́yìn èyí ó bọ́ bàǹtẹ́ kúrò lára ọkọ obìnrin náà sì fún un ní ẹ̀wù àti ṣòkòtò tí ó wọ̀ lọ sí ìlú tirẹ̀ gangan ó tilẹ̀ tún ṣáájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ilé pẹ̀lú. tó ibà ó kámárà ayé ò tó. Ìbà ìyá mi ò. òṣòro wá nìgà o ìmúlẹ̀rẹ́ o wá o ẹlẹ́yẹ. ó tilẹ̀ tún ṣáájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ilé pẹ̀lú níbí yìí ni apá kejì parí sí ẹ jẹ́ á tẹ̀ wájú nínú apá kẹta ẹ mọ̀ share ẹ mọ̀ follow ẹ mọ̀ comment ẹ mọ̀ like. eegun alare o àbíkókó létí azọ. ọkàrí màdé yìí. Adéyínká Àyìndé ọmọ ọ̀yá ilépo lọ́jà gbàngbà ló kọ tèmi ń jẹ́ nínú apá kẹta àwọn eégún aláré tá a bọ́ sí yìí Ọjẹlade di baalẹ arẹku eégún Ọjẹlade di kíni ó di baalẹ arẹku eégún àwọn Yorùbá máa sọ pé èdìdì tí a mú di ìrókò olúwere ara ló fi ń sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọjẹlade rí nítorí pé gbogbo bí ó ti ń pidán kiri tí ó sì tún ń kó àgbákò tí ó ga níbi aré tó síbẹ̀ òkìkí rẹ̀ túbọ̀ ń kàn sí ni èyí tí ó mú kí àwọn ènìyàn máa sọ pé aláré bíi tirẹ̀ ṣọ̀wọ́n ohun tí ó mú kí òkìkí rẹ̀ máa kàn bẹ́ẹ̀ ni pé bí ó ti ń da èrè tí ó ń da ọ̀nì tí ó sì ń yí i lọ́wọ́ tó bẹ́ẹ̀ náà ni ó tún ń borí ìṣòro náà gẹ́gẹ́ bí akọni aláré kì í ṣe lọ́dọ̀ ènìyàn ìlú nìkan ni òkìkí Ọjẹlade ti kàn bẹ́ẹ̀ ṣùgbọ́n títí dé ọ̀dọ̀ gbogbo baálẹ̀ àti ìjòyè ìlú gbogbo ni èyí ni ó sì fà á tí ó fi jẹ́ pé jákèjádò àwọn ìlú wọ̀nyí ni wọ́n ti gba Ọjẹlade gẹ́gẹ́ bí àgbà nínú aláré báyìí ni òkìkí náà tó kàn dé ọ̀dọ̀ Aláàfin ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ní Ọ̀yọ́ ẹni tí í ṣe olórí ọba ó sì ránṣẹ́ sí i pé ọjọ́ méje òní òun fẹ́ kí ó wá fagagbága nínú ijó àti orin ní òde ààfin òun pẹ̀lú gbajúmọ̀ aláré mìíràn tí wọ́n ń pè ní Duduyẹmi nítorí tí òun fẹ́ yan olórí eégún aláré tí wọn yóò máa pè ní baalẹ arẹku eégún. ṣùgbọ́n bí ìyàwó Ọjẹlade kékeré tí baálé ìlú tí ó ti da ọ̀ní fi ta lọ́rẹ bí ó ti gbọ́ pé ọkọ rẹ̀ yóò tún lọ bá ẹnìkan fi orí gbárí níwájú ọba ni ó bẹ̀rẹ̀ sí í bẹ ọkọ rẹ̀ pé kí ó pa iṣẹ́ idán pípa tì nítorí iṣẹ́ tí yóò gbé ni kò ní í mú wàhálà wá ó ní bí ó bá lè jáwọ́ nínú iṣẹ́ náà òun yóò tọ̀ bàbá òun lọ ní ìlú òun láti lọ gba ọ̀pọ̀lọpọ̀ owó wá tí yóò máa fi ṣòwò ọkọ dá lóhùn pé òun yóò fi ọ̀rọ̀ rẹ̀ náà sórí èrò ó ní ṣùgbọ́n òun fẹ́ kí ìyàwó òun mọ̀ pé ijó eégún kì í hun bàtà àbọrúbọyè kì í hun ọmọ awo ó ní iṣẹ́ bàbá òun kò lè hun òun nígbà tí ọjọ́ aré ti ku ọ̀la ní Ọjẹlade ti múra pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti lọ sí ìlú tí wọn yóò ti ṣeré bí ìyàwó rẹ̀ tí à ń wí náà ti rí èyí ni ó dì mọ́ ọkọ rẹ̀ pàpà kókó ó ní kò gbọ́dọ̀ yẹsẹ̀ ó ní bí ó bá yẹsẹ̀ òun yóò forí sọ ọ́ láyà Ọjẹlade kò kọ́ pé ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ àfìgbà tí ìyàwó náà forí sọ ọ́ láyà tí ó sì dákú ní Ọjẹlade tó mọ̀ bí aré kọ́ ni obìnrin náà ń ṣe nígbà tí wọ́n fẹ́ ẹ lójú fẹ́ ẹ nímú ó jí nígbà tí ó jí tán
ní ọkọ rẹ̀ kì í láyà pé kí ó má ṣe mì ọkàn nítorí pé Ọlọ́run ń bẹ lẹ́yìn òun. Ó ní òun kì bá tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ láti má lọ bí ó ti wí. Ó ní ṣùgbọ́n ọba pàápàá ni ó pe àwọn, bẹ́ẹ̀ sì ni ẹni tí ọba bá pè tí kò dáhùn olúwa rẹ̀ yóò dáràn ọba. Báyìí ni ó fi ìyàwó rẹ̀ lọ́kàn balẹ̀ pé òun yóò lọ òun yóò bọ̀ nítorí pé odídẹrẹ́ kì í kú sóde ìwájẹ, bẹ́ẹ̀ ni ọmọ inú odi kì í kú sẹ́yìn odi. Bí ó ti sọ bẹ́ẹ̀ tán ni òun, ìyáálé rẹ̀ àǹṣeétù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kọjá lọ sí Ọ̀yọ́ tí wọn yóò ti ṣeré náà. Òun àti Duduyẹmi tí òun náà jẹ́ eégún aláré pàtàkì kan ni wọn yóò jọ du ipò baalẹ arẹku eégún. Nígbà tí ọjọ́ aré pé Ọjẹlade àti Duduyẹmi wọ́n déwájú ọba láti jó gẹ́gẹ́ bí ọba ti wí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìgbèríko ni ó sì wá láti wòran lọ́jọ́ náà. Kí àwọn aláré tó bẹ̀rẹ̀ aré, ọba tún tẹnumọ́ fún wọn pé ẹ̀yin eégún méjèèjì ẹ ṣe dáadáa lónìí. Eégún tó bá gba ipò àkọ́kọ́ ni màá fún ní oyè baalẹ arẹku eégún. ọ̀gá ni òun fẹ́ mọ̀ nínú àwọn méjèèjì nítorí pé òun fẹ́ fi ẹnìkan nínú wọn joyè baalẹ arẹku eégún ni bí òun ti kọ́ sọ. Ó ní kì í ṣe pé kí wọ́n máa pidán tàbí kí wọ́n máa tàkìtì ni, bí kò ṣe pé ẹ̀ṣà pípè orin tàbí ijó ni òun ń fẹ́. Ó ní ẹnikẹ́ni tí ó bá mọ èyí ṣe jù ni òun yóò fi joyè baalẹ arẹku eégún náà. Bí ọba ti sọ̀rọ̀ tán ni aré bẹ̀rẹ̀. Oníbàtà àwọn méjèèjì sì ti súnmọ́ wọn pẹ́kípẹ́kí. Ọjẹlade tí ó kọ́ bẹ̀rẹ̀ ìṣàpípè kò jẹ́ kí iná ìsìsì jó òun lẹ́ẹ̀mejì. Ìbà ni ó kọ́kọ́ júná. Ojúbà oṣó, ojúbà àjẹ́, ojúbà ọmọ aráyé àti bàbá rẹ̀ tí ó bí i lọ́mọ. Ìbà rẹ̀ náà lọ báyìí. Ọba kẹ́ẹ̀pẹ́ o, mojúbà kì bá mi ṣẹ́. Ìbà ni wọ́n kọjú náà aré mi dẹ̀yìn. Mojúbà bàbá mi, Ọjẹlárìnà ká ọkọ ìyàdùn ni. Òun léegun aláré abikoko létí aṣọ. Ọjẹlárìnà ká tí gbé kowé ìjóògùn ìlàyà. Àfínjú ọ̀jẹ̀ tí dún koko lórí eégún. Èjì wá ń dé ara ìlàgbẹ̀dẹ ọmọ awórin tó rìn rọ. Èrèmọ̀gùn ọmọ àyóyọ̀. Mbá tètè dáyọ̀ ọmọ alágbẹ̀dẹ ni mbá jẹ́. Bó òfin náà ara ìlàgbẹ̀dẹ á ló ṣeun. Bó òfin náà ara ìlàgbẹ̀dẹ á ló ṣeun. Fínà ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ. Èjì wá ń dé ọmọ awórin tó rìn rọ. Àgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tìrè. Bí kò sí onírè akòrókò. Bí kò sí onírè akòyẹnà. Bí kò sí onírè akòtíkódógbó ẹrú ṣáájú. Ẹrú onírè ní rọ̀bẹ́. Ìwọ̀fà kí onírè ní rọ̀gbàdà. Ọmọ bíbí inú onírè àrọ̀ ẹmu ṣékélé ń wọ́ra ní tèmi. Èrèmọ̀gùn ọmọ àyóyọ̀. Bàbá mi mọ̀ ń gbọ́ lájúlẹ̀ ọ̀run. Ọmọ awúkọ́ gbìnrin bí erin fọn. Agùnfẹ́ gírí bí òjòkù nírè. Ọ̀ṣọ́nú alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ gbowó. Wọn ní ẹ̀dá lẹ̀ kí ẹ máa lọ. Èrèmọ̀gùn ọmọ àyóyọ̀. Bàbá mi mọ̀ gbóhùn ẹnu mi. Jẹ́ kó de òní ó yẹ mí o. Ọjẹlárìnà ká ọkọ ìyàdùn ni. Moríbá orin mi. Mojúbà pẹ́tẹ́ ọwọ́. Mojúbà pẹ̀tẹ́ ẹsẹ̀. Mojúbà tẹlẹsẹ̀ tí kò wúrun tó fi dé gbọlọgbọlọ itan. Ará iwájú mo túbá. Jọ̀mọ́ mo bẹ̀bẹ̀ ẹ̀yìn kẹ́yẹ má ṣe yọ ohùn mi jẹ. Oṣó ilé moríbà orin mi. Ajẹ́ ilé mojúbà orin mi. Ìbà ẹ̀yìn ìyá mi ò ṣòròǹgà. Apanimáwàá gún olókìkí òru. Atapájorí àtẹ̀dọ́jọ́ kan. Àti díjòròrò ẹyẹ bọ́wọ́ wín ni. Ẹyẹ bẹsẹ̀ wín ni. Abìrìn àṣà lẹ́sẹ̀ méjèèjì. Ẹ kú ọdún, ẹ kú ìyèdùn. Ọ̀gọ́gọ́ ní ìyá ajídàgọ́ ọ̀rọ̀ ara. Àfijù ẹyẹ tí jẹ láàrin òru. Mojúbà kóde òní ó yẹ mí. Mo tún júbà èṣù láàlú ọkùnrin ọ̀nà. Èṣù láàlú asọ́rọ́ kọ́lẹ̀. Abàázó lórí. Àlàmùlàmù bàtà. Ó fẹ́ bàtà kújó bámúbámú. Ọ̀sàmọ́ lọ́gbẹ́gún mọ́ lọ́bẹ̀. Èṣù láàlú mojúbà o. Mojúbà jóde òní ó yẹ mí. Duduyẹmi o. Ó yẹ kí ojúbà bàbá rẹ. Ìbà bàbá ẹni là kọ́jú. Bẹ́ẹ̀ kò ló bá ti júbà ilẹ̀ alánú. Duduyẹmi dá mi lóhùn ìwọ ní nkéésì. eégún alare o. àbíkókó létí aṣọ. ọ̀kàrìmàdé yìí. Bí Ọjẹlade ti ké sí Duduyẹmi pé kí ó júbà bàbá tirẹ̀ náà ni Duduyẹmi bá júbà náà báyìí. Wọn ní ṣaláì júbà ní tèmi torí bàbá bá ẹni là kọ́jú ènìyàn ò lè gọ̀gọ̀gọ̀.
kó má mọ̀lé bàbá ẹ̀ bọ́mọ kò bá mọ̀lé bàbá ẹ̀ ọmọ ọlọ́mọ ni mo rí bá bàbá mi àmọ́ ikọ̀ ọmọ okùn ọ̀la akéèkú yá ara àgbà sàn agúnyán fòdó bá mi epo yọ̀kọ̀tọ̀ níkùn àjìfà mo dúró ọwọ́ mi ò tó ṣí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó ṣí àfìgbà tí mo dàgbà lẹ́yẹ̀kẹ́ ní ṣe ń wọ́ sí mi lójú tí ń wọ́ sí mi lẹ́nu ọmọ agúnyán pupa fàlejò pupa ojú ń tì mí ojú ń tàlejò ojú ń tiyán ojú ń tọbẹ̀ nínú àwo ìkànnì òjìgbà ọmọ okùn ọ̀rọ̀ bàbá mi àmọ́ o máa gbọ́ lájúlé ọ̀run etí wèrè ní tèkúté ilé àsùnkún iye ni ó sùn níwàlẹ̀ àṣà abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí wèrè ìwọ ọjà àmọ́ o ọmọ okùn ọ̀la àwọn ọmọ ẹni tí kò mọ̀rọ̀ wọn alóòṣà ó má jókun ọ̀la ó já mọ́ wọn lọ́wọ́ òòṣà jókun ọ̀la ó já mọ́ mi lọ́wọ́ kí n lówó kí n máa bímọ kékeré ìjára baálẹ̀ àtẹ̀kúrú àgbà ìjára baálẹ̀ àtẹ̀kàrà arúgbó ìjálá baálẹ̀ arànwó mo ràn wúrọ̀ wò ọwọ́ mi kù béjébéjé àgbà ìjára ọmọ okùn ọ̀la mojúbà akọ́dá tí dá tiẹ̀ lórí ewé mojúbà aṣẹ̀dá tí dá tiẹ̀ lórí àjà mojúbà akíntètè dá tí dá tiẹ̀ ló furu jágádó oṣó ilé àjẹ́ ilé mojúbà orí mi ìbá ni wọ́n kọ́ júná àárẹ̀ mi dẹ̀yìn tó tó ìbá o àkàmàrà ayé ò tó ìbá yìí lábí òṣòro wọn ní gàù ẹlẹ́yẹ. bí Duduyẹmi ti sọ fún Ọjẹlade pé ológbòjò ló kọ́ru ẹ̀kú eégún tán ni ó wá béèrè lọ́wọ́ Ọjẹlade náà pé kí ó sọ ẹni tí ó ní ẹ̀kú eégún gan-an fún òun ní Ọjẹlade bá tún fi ẹ̀ṣà dá lóhùn pé ó ṣe mo dúpẹ́ o ọ̀rẹ́ mi àìgbọ̀fà ńlá ń wòkè Duduyẹmi ń fa kan ò sí ní para èmi náà fẹ́ fún ọ ní làbárè gan-an ni ohun tó kúkú bí mi kò ní rọ́nu ológbòjò ló léegun kújẹ́ rárá gbòsókun ló láṣọ àrí ọ̀jẹ̀ ara ọjọ́ wọn àrí ọ̀jẹ̀ ọmọ pàrókò lówó lọ́wọ́ ọmọ òṣè gbẹ náà ìjù okoye ń kéegun relé ara òde àgbòsókun àgbò kan mi gẹ̀gẹ̀ ara ọjọ́ wọn jẹ́jẹ́jẹ́ ni wọ́n ń tẹ̀lé lóde ọ̀jẹ̀ ilé arúgbó ibẹ̀ ní tẹ́tẹ́ kólékólé àrèsọ́lẹ̀tẹ̀ ó má tẹ̀lé ní gìrì àwọn àjèjì tó tẹ̀lé ní gìrì aṣọ ti bẹ́ mọ́ wọn lórí pẹ̀rẹ́gẹ́dẹ́ èkúrú àkàrà ní wọ́mọ ìnájà ọpọ́n rébété ní wọ́mọ abógundé jẹun àgbóṣòkun ọmọ agbẹ́gì rébété ṣe láyà àrèpagídà sọ́gídé nìyàn ọ̀tún mi ìgbẹ́gi òsì mi ìṣọ̀nà gbígbẹ́ láwọn gbẹ̀ wọn kì í rù ọmọ ọlọ́mọ ní rúgi ọmọ adági lẹ́kùn èso ọmọ apò òyìnkàgí àdúgbò apá ń sáré ìrókò ń sáré gbogbo igi oko ń sáré ikú yẹtuyẹtu àrí ọ̀jẹ̀ ara ọjọ́ wọn Duduyẹmi ò ṣóun gbádùn mi àbọ̀rẹ́ o má pòórá bọ̀ bí mo bá pa ó já mi bí mo bá ṣàbòsí ó ṣẹ̀rí ọ̀rọ̀. bí Ọjẹlade ti sọ ẹni tí ó ní ẹ̀kú eégún pé àrí ọ̀jẹ̀ ọlọ́jọ́ wọn ni ó ní kí ẹ̀ṣà ògbìn ológbòjò tó bá gbé ní Ọjẹlade náà ké sí Duduyẹmi pé kí ó sọ fún òun bí òun bá sọ òtítọ́ nípa ìtàn náà ìdáhùn Duduyẹmi sí ọ̀rọ̀ náà lọ báyìí. lóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni rọ́kọ́ ló pa Ọjẹlade ọmọ ìyàdùn ni ológbòjò ló kọ́rù eégún lóòótọ́ kú jẹ́ rárá àgbòsókun ló láṣọ ẹ̀ṣà ògbìn ló kọ́rù àgọ́ lákọ̀ọ́kọ́ ọjọ́ Ọjẹlade o jẹ́ tí o gbọ́rọ̀ ẹnu mi bọ́dún bá dé nílé ọlọ́jọ́ wọn ọmọ kú jẹ́ rárá àgbòsókun wọn ayára kóbì wọn abọ́ ẹ̀kú eégún bájọ̀dún bá kò nílé ọlọ́jọ́ wọn ọmọ kú jẹ́ rárá àgbòsókun wọn ayára kóbì wọn abọ́ ẹ̀kú eégún àṣẹyìnwá àṣẹyìnbọ̀ lólógbòjò dọ́dọ̀ wọn ló bá kọ́ wọn pé wọ́n máa rúṣọ òun lẹni náà tó kọ́kọ́ ru agọ̀ ní gbàgede nílé àrè ọ̀jẹ̀ ọmọ pàrókò lówó lọ́wọ́ èyí hùn ní gẹ́dẹ́ngbẹ́ ní àìbẹ̀ òun ó wá dilé ẹ̀ṣà ògbìn ara ògbójò olóògbìn mọ̀lẹ́ ọmọ oníkéré ẹ̀ṣà ògbìn ara ògbójò ìyàn mú lóde ògbìn ilé ó mú ó pa olómù ó pa ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn mẹ́fà iṣu pẹ̀yìn kò ta àgbàdo ta pẹ́ kò gbó ọmọge gún mọ́ ọmú gbẹ
odò gbogbo ẹ̀ wúràwé akérèmọdò kò ń gbẹ àgbààgbà méje òde ògbìn ilé wọ́n dáná ìwọ́n sun kókò láàrin oko wọ́n jẹ́ṣu tán wọn kò rómi mú wọ́n ní kéégún kíní ó wá lọ sódò kórè pọnmi ó ní bó ń bá lọ tán òun ó gbàgọ̀ lọ́wọ́ òun iṣẹ́ àwo kò pé méjì wọ́n ní kéégún kejì ó wá lọ sódò kórè pọnmi ó ní bó ń bá lọ tán òun ó gbàgọ̀ lọ́wọ́ òun iṣẹ́ àwo kò pé méjì wọ́n wí títí dórí méje wọ́n ní kéégún keje wá lọ sódò kórè pọnmi ìgbà téégún keje dòdò láti pọnmi ló bá kú sójú omi wọ́n ní kíyàwó ẹ̀sà ògbìn kó wá lọ sódò rè pọnmi ló bá bá eégún tó kú sójú omi ló bá yọ tẹ̀rẹ̀ ló bá la gbè mọ́lẹ̀ òun nígbà òkú tí wọ́n ń fọ́ lóde ògbìn ilé bó ti fágbè mọ́lẹ̀ tán léégún ọ̀hún bá dìde lójú omi àwọn ẹlẹ́sà ògbìn ara ògbójò Ọjẹlade o ṣóhun gbọ́rọ̀ ẹnu mi bí mo bá ń parọ́ ó já mi bí mo bá ṣe kí ó ṣẹ̀rí ọ̀rọ̀ ṣùgbọ́n má jẹ́ ká ṣeré gbàgbé àfárá ọjọ́ ń lọ. bí Duduyẹmi ti béèrè lọ́wọ́ Ọjẹlade pé bí òun bá parọ́ lórí ọ̀rọ̀ náà kí ó já òun bóyá kì í ṣe ẹ̀ṣà ògbìn ológbòjò ló kọrù ẹ̀kú eégún ní Ọjẹlade náà fẹ̀ṣà dá lóhùn pé Duduyẹmi ò ṣe bẹ́ẹ̀ lọkùnrin ṣe ṣebíyànjú lọmọkùnrin gbà dákun má jẹ́ ká ṣeré gbàgbé àfárá Duduyẹmi kọ́ ọmọ okùn ọ̀la ó gbà fún ọ tán mo tún gbà fúnra mi torí ọ̀gá lẹ́yẹ ọ̀gá láti tó mẹ́yẹ sílẹ̀ tí kò jẹ́ ó lọ. bí Ọjẹlade ti sọ fún Duduyẹmi pé ó yege ìdánwò náà ní àtẹ́wọ́ ńlá tó sọ lójú agbo pẹ̀lú ìkan sáárá tí ó ga jù sí Duduyẹmi ṣùgbọ́n bí ariwo náà ti rọlẹ̀ ni Duduyẹmi náà sì fi ẹ̀ṣà béèrè lọ́wọ́ Ọjẹlade náà pé Ọjẹlade o tẹ́tí máa ń gbóhùn ẹnu mi gbogbo wa ló mọ bí eégún ti wá gbogbo wa ló mọ bí ọ̀jẹ̀gbéṣẹ̀ káfíń jẹ́lẹ́gún okùn kò ní gúngùngùn mo máa ní bí àti fà wá Yorùbá ní ọ Yorùbá lèmi ìṣẹ̀dá ewé ń bẹ lórí igi ìṣẹ̀dá òjò ń bẹ ní sánmọ̀ rẹ̀ tó dákẹ́ jẹ́jẹ́ níbo ni Yorùbá ti ṣàn kálẹ̀ tí wọ́n fi ń kára ayé Ọjẹlade dá mi lóhùn ìwọ ni ń bá wí. bí Duduyẹmi ti béèrè ibi tí àwọn Yorùbá ti ṣẹ̀ lọ́wọ́ Ọjẹlade ní Ọjẹlade náà fèsì pé gbogbo ohun tó wí ni mò ń gbọ́ ọ̀rẹ́ mi àwọn àgbà kóróbójó finú igbó ṣẹlẹ̀ àwọn òkété forí òkìtì ṣe yẹ̀wò ibúrere nílẹ̀ ẹja okùn kò ní gúngùngùn ó má níbi àti fà á wá ṣé bí wọ́n lè jí wáńdé lágbẹ̀ẹ́dẹ́ ọmọ àwòrán tún rírọ erémogún ọmọ àyòyọ tí ń gbéégún ènìyàn ò lè gọ̀gọ̀gọ̀ ó má mọ́lé bàbá ẹ̀ ènìyàn tí ò bá mọ́lé bàbá ẹ̀ ọmọ ọlọ́mọ ni èmi mọ bí Yorùbá ti ṣẹ̀ sílẹ̀ kí wọ́n tó fọ́nká láti ilé Ifẹ̀ ní nílé olódò kan ò téréré nílé olódò kan tàràrà tó ń ṣàn wéréke tó dẹ́yìn kúnlẹ̀ ọ̀sílẹ̀ tó dàbàtà aṣákẹ́kẹ́ wọn ò gbọ́dọ̀ bù mú abàbàjà wọn ò gbọ́dọ̀ bù wẹ́sẹ̀ oníṣọ̀bọ̀rọ̀ ni ó mú dòná gbẹ́ ṣọ̀bọ̀rọ̀ mi wù mí ibi dandan kò mọ̀ bá lábẹ́ ọmọ ojúra bẹ́ẹ̀ sáwọn ò gbọ́dọ̀ ìṣojo àṣẹ méjìdínlógún ló nífẹ̀ẹ́ kan bó bá kan ẹ̀sán inú àtúnkan ẹ̀sán òde akọ òrìṣà kọrin lọ́tọ̀ àwọn lèrò àgbo ọmọ zòókò àbútẹ́ni ọmọ zòókò kẹyọ àbútẹ́ni ọmọ zòókò fojú di abẹ́ àbútẹ́ni ọmọ àdọ́fà kẹyọ àbú onífẹ̀ẹ́ ló làkún ọba ló ní ṣẹ́ṣẹ́ fún bàǹtẹ́ gbọ́rọ̀ ní múfẹ́ wù mí àpadárí ẹ̀ ní àpaládọ̀ ènìyàn ogun ojoojúmọ́ ní súnmí lọ ẹ̀rù jẹjẹ nífẹ̀ẹ́ òòrè a kì í dúró kí ni nífẹ̀ẹ́ ọ̀ọ́ni a kì í bẹ̀rẹ̀ kí ni nífẹ̀ẹ́ òòrè bí a bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni bí a bá bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòrè ẹbọ ni wọ́n folúwa rẹ̀ ṣe kò gan kò bẹ̀rẹ̀ là kí ni nífẹ̀ẹ́ ọ̀ǹtólú báàsì kí wọ́n nífẹ̀ẹ́ a kì í tábẹ́rẹ́ ojú bíntín ni wọ́n fi ń wò ní èmi wá kọ́ba nífẹ̀ẹ́ mo lẹ̀kùn ọba nílò ṣẹ́ṣẹ́ fún àdìmúlà àwọn alàpàládò ènìyàn. eégún alare o.
Duduyẹmi bí mo bá ń parọ́ ìjà mi bí mo bá sòótọ́ ó ṣe rí ọ̀rọ̀ ìtàn tá a bá ń pàtà lè rọ ojú ní tini. Bí Ọjẹlade ti gúnlẹ̀ lórí ìtàn ibi tí Yorùbá ti ṣẹ̀ tí ó sì kí Ilé Ifẹ̀ tí ó sọ pé Yorùbá ti ṣẹ̀ náà ní àkìdélẹ̀ ni Ọjẹlade béèrè lọ́wọ́ Duduyẹmi bí òun bá yege tàbí òun kò yege ni Duduyẹmi bá ń fi ẹ̀ṣà sọ pé ẹ jẹ́ ń pààrọ̀ aṣọ á lè tẹ̀ wájú lórí ẹ̀ṣà àti Duduyẹmi náà.